Ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn mi. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa lórí àwọn ìkànnì wa lórí YouTube, Instagram, Twitter, Facebook, TikTok àti gbogbo wọn. Ẹ ṣeun, a dúpẹ́ lọ. Ẹ̀yin tẹ́ ń ra kílówí, inú wa dùn, ayọ̀ wa kún. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé yóò máa yọrí sí rere. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ra kílówí, ó wà lórí Amazon. Fún ẹ̀yin tẹ́ fẹ́ kópa lórí ṢoGbédè, ẹ lọ sí www.ṣogbede.com. Ẹ forúkọ yín sílẹ̀, a máa pè yín wá. Nígbà míì táwọn èèyàn bá rí mi tó ní pé olóòtú, mo fẹ́ wá sí ṣogbédè ṣùgbọ́n Yorùbá mi ò dán. Nǹkan tí mo máa ń sọ fún wọn ni pé èmi gan fúnra mi akẹ́kọ̀ọ́ Yorùbá ni mí, mo sì ń kọ́ èdè, mo sì ń kọ́ àṣà àti ìṣe wa ní èdè Yorùbá àbí nílẹ̀ Yorùbá. Nítorí náà, tẹ́ bá ti lè sọ orúkọ yín, tẹ́lẹ̀ mọ́ bí tẹ́ ti wá, ẹ lè wá sórí ṣogbédè. We are based in Dallas, Texas. Ṣùgbọ́n a máa wà ní ìlú Nàìjíríà, ní Èkó, ní Ibadan and some other states ní ọdún tó ń bọ̀ around May. A máa fi tó yín létí tígbà náà bá dé. Ṣùgbọ́n fún àwọn tó wà ní ìlú tá wà yìí, tẹ́ wà ní Amẹ́ríkà tàbí tẹ́ wà ní Dallas tàbí tẹ́ ń bọ̀, tẹ́ bá ṣe wọ Dallas, kẹ́ mọ̀ pé ẹ̀ ń bọ̀ ní ṣogbédè. Tẹ́ bá kọ̀kẹ́ ní pẹ́ wà, a máa fokùn fà yín. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ ní pé a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá. Àṣà, ìṣe àti èdè Yorùbá kò ní tójú wa parun. Ire o.